A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi ẹ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lí àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akíọgbà ìlú ìfẹ̀tà Ọlọ́run káàkiri àgbáláyé pátá ipò tẹ̀fí wo ní fọ́ èyí tẹ̀fí wo ní láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Pékélé kékeré arúgbó jẹ gbèsè ta ni ó san. Àwọn mùsùlùmí tí wọ́n yarí pípa àwọn kọ́ làwọn jíyàn gbé tó láwọn ọmọ nǹkan nípa àjínigbé tí wọ́n sọ wípé ìsìláàmù kọ́ ló ní káwọn ọmọ jíyàn gbé pé kò sínú ìsìláàmù. Ṣé àdìgbọ́ tó ń ṣẹlẹ̀ báyìí? Wọ́n láwọn ọmọ táwọn jí gbé ń Kwara àwọn ti ṣe wàlímọ̀ kúgbà fún wọn. Ẹ wò ẹ mọ́ ti jẹ lọ́bẹ̀ wọ́n ní wàlímọ̀ tùlù kìrìyàn kíjọba mowó rẹ̀ wá wọ́n sì mowó rásọ́ọ̀mù tí wọ́n fi bẹ́lẹ̀ àwọn ọmọ náà wá. Gbogbo ayé mùsùlùmí tẹ́ wá ń sẹnu farafara tẹ́ ń jánu tá a bá ti sọ pé Islamic agenda ni mùsùlùmí ló ń jíyàn gbé tẹ́ ẹ̀ sọ fún wa pé ṣé wọn ò jẹ́ ọmọ Christian náà wípé ṣé wọn ò jẹ́ ọmọ Muslim náà ẹni wọ́n jẹ́ ọmọ Muslim wọ́n jẹ́ ọmọ Christian ẹ jọ̀ọ́ sọmọ Christian ni wọ́n jí ni wọ́n lọ ń kọ́ ń kéwú. Ṣé Christian ló lọ ń kọ́ yàn kéwú? àbí Christian ló jíyàn gbé tó wá ń kọ́ yàn kéwú bí wípé wọ́n á sọ fún ìjọba pé ẹ̀yin ìjọba ẹ wá gba àwọn ọmọ yìí ká ẹ sì sanwó wàlímọ́tùlù kìrìyàn táwọn káwọn ọmọ yìí torí wípé àwọn ọmọ yìí ti mọ Kùránì wọ́n ti ké wọ́n ti mọ̀ túmọ̀ tipẹ́tipẹ́ la ti ń sọ màá play fọ́nà àfa ara wọn tó lé kẹsí àwọn mùsùlùmí àwọn jíyàn gbé o tipẹ́tipẹ́ la ti ń sọ fáwọn èèyàn wípé ká jíyàn gbé banditry Islamic agenda ni agenda àti ọkọ̀ fẹ́ ni pé Boko Haram látàyè Shekau àwọn ò fẹ́ káwọn ọmọ àwọn ó mọ kàwé káwọn ọmọ àwọn kí wọ́n mọ̀ pé ìwé tí wọ́n táwọn ọmọ ń kà ó ń jẹ́ pé wọ́n wá expose wọ́n máa ń já àwọn ọmọ gbé wọ́n ń kọ́ wọ́n ń kéwú wọ́n ń já àwọn ọmọ gbé wọ́n ní tí wọ́n bá ti expose wípé wọ́n ó gbọ́n tá a ti expose ìwé sí western education wọ́n á gbọ́n àwọn ọmọ tọ́kọ́ Chibok wọ́n ti fọ́ gbọ́ ọmọ ẹ lóyún wọ́n ti kọ́ wọ́n ń kéwú wọ́n tún wá invite ẹ̀yìn ìjọba náà wà pé iṣẹ́ táwọn ṣe lára àwọn ọmọ táwọn jí kó ní Kwara o ní agbègbè baba ńlá táwọn jí kó ní gbogbo Ìgbàjà gbogbo agbègbè Kwara pátá wọ́n dáwọn fẹ́ ṣe graduation fún wọn tí a fẹ́ rí ìròyìn ká lọ ṣàrá reporters. mo fẹ́ràn àwọn àfáà wa nílẹ̀ Yorùbá àwọn olórí búkú ọmọ Fúlàní mo wá mú fọ́nà wọn wá níbi táwọn ti ń yarí pé àwọn mùsùlùmí kọ́ làwọn jíyàn gbé ẹjọ́ ṣèjọ rìdíìmù ìjọ Deeper Life ìjọ Sẹ̀lẹ̀ ní kọ́yàn kéwú ní ṣe wàlímọ́ tùrùkìrì àfáwọn ọmọ ẹjá ìgbọ́n tàfẹ́ léwu. Àwọn ní àgbà nínú àwọn tẹ́rọ́rìsì tó wà nílẹ̀ ayé wọ́n wá ń lẹ tẹ́rọ́rìsì wọ́n ń lẹ Islam wọ́n mọ̀ wá sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tẹ́rọ́rìsì ni àwọn tẹ́rọ́rìsì pátá they are Muslims mùsùlùmí ni wọ́n àwọn jihadists ẹ̀mí ó sì máa sọ nìyẹn. ṣe ń gbọ́ ó lé à ń parí wọn pé àwọn tẹ́rọ́rìsì pátá they are Muslim pé mùsùlùmí ni wọ́n pé jihadist pé à ń parọ́ máa wọn. sẹ́ni pé àwọn ilé ò lọ́pọlọ lórí ṣé bó làwọn tẹ́rọ́rìsì fúnra wọn á jáde síta báyìí pé mùsùlùmí làwọn o àwọn kọ́ àwọn ọmọ yìí
torí káwọn lè bá gbowó lọ́wọ́ yín, káwọn sì lè bá wọn kọ́ wọn ní kéwú, àwọn fẹ́ kọ́ wọn bọ́n ṣe ń sin aláwù. Gbogbo Islam tẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ ń ṣe, gbogbo Islam tẹ́ ń ṣe, gbogbo Islam tẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá ń ṣe kò kì í ṣe Islam gidi. Islam tó ń fàyè gba Western education kì í ṣe Islam gidi. Islam tó ń fàyè gba kọ́mọ́ lọ school kì í ṣe Islam gidi. Islam tó ń fàyè gba kọ́mọ́ kírun kó tún lọ kọ́mọ́ lọ lé ké kó tún lọ léwé kì í ṣe Islam gidi. Islam táwọn fẹ́ introduce ni pé ilé kéwú lásán ní tí àfàbà ti sọ ní final, ní tí Quran bá ti sọ ní final, ní tí hadith bá ti sọ ní final. Àwọn ìlú tó sì gbèsè ayé wọn lórí Quran ẹ lọ bí wọ́n ṣe ń jagun bẹ́ẹ̀. Òun làfà ìwá sọ̀rọ̀ òun lẹ́nu nísìn wípé wọ́n parọ́ máa wọn wípé àwọn tó ń jiyàn gbé Muslim ni wọ́n. Ṣé mo ìwá ṣe Muslim nísìn? Àwọn fúnra wọn ti fẹ́nu ara wọn sọ̀rọ̀ wípé àwọn ọmọ táwọn jí gbé ní ìpínlẹ̀ Kwara, gbogbo àwọn ọmọ táwọn jí gbé àwọn fẹ́ sí wòlímọ̀ fún wọn. Ìjọba ẹgbẹ́ ransom wá kẹ́rẹ̀ fowó graduation ọmọ kọ̀ọ̀kan sí 50 million lówó graduation ọmọ kọ̀ọ̀kan. Ìpèsè bí àwọn sájíyà káwọn tó kọ́ wọn Quran ni ẹ̀yin àwọn wèrè tá ń fọmọ lé kéwú yín. Ẹ fi pa mọ́ ọmọ wọlé kéwú, ẹ fi pa sí graduation fún àwọn ìtẹ́fù lóyún nínú wọn, ẹ fún wọn lóyún, ẹ kidnap àwọn ọmọ, ẹ tó kó bọ̀ wọ́n dì, ẹ tó yúbọ̀ wọ́n dì, ẹ tó yúbọ̀ wọn kùn àwọn ọkùnrin nínú wọn, ẹ kó àwọn kéwú, ẹ wá ní wọn mú owó wá. Dìgbòlùgbò lè sọ pé àwọn ọmọ táwọn ipa Muslim kọ́ ló ń jiyàn gbé. Ṣé àbá Adébóyè ni wọ́n ṣe wòlímọ̀ fáwọn ọmọ òun ló jiyàn gbé? Àbá Àbóyè Dépò ló jiyàn gbé ló ṣe wòlímọ̀ fáwọn ọmọ? Àbáràbà Ifáyẹmí Ẹlẹ́bùbọn ló sọ pé káwọn wá sí graduation wòlímọ̀? Fásọyà Àlàbí olójú àwọn ọmọ gbé tó ní wá sí wòlímọ̀ àbí? Àbáràbà Ìbàdàn òbúkọ yín ò mọ̀ pé òun rùn òun ló mọ kámílà àti wàrà orí yọmí tán pé ẹ̀sìn mi kò disturb òṣèlú tí mo ṣe. I'm a good Muslim. Ẹ̀sìn wèrèwó ẹ̀sìn tó ní ẹ̀sìn tí ò rí gbogbo belief àwọn yòókù bíi belief gidi. Ẹ̀sìn tó wípé belief Islam nìkan ló mọ rí. Ẹ̀sìn tó wípé ẹ̀yin nìkan lẹ mọ́ gbọ́n jù, lẹ́yìn yín ẹnìyẹn kò gbọ́n tó yín. Òfin yín nìkan lẹ mọ́ fẹ́ kí gbogbo ayé ó ṣe. Ẹni tán pariwo sẹ̀ríà, tán polongo sẹ̀ríà, tán lọ́gun sẹ̀ríà. Àwọn Oríyọmí ó ń sẹ̀ríà, àwọn èèyàn Gúnmi tẹ́jọ́ ṣe mítìn ó ń sẹ̀ríà. A sì ní ẹ̀bẹ̀rẹ̀ nù sẹ̀ríà nú lé yín, ẹ̀bẹ̀rẹ̀ sẹ̀ríà, ètò ìbẹ̀rẹ̀ sẹ̀ríà nú lé yín, tọmọ yín bá jalè kẹ́gẹ́ lápá, ẹ̀ka ọmọ yín lọ lú èbò ẹni lọ́mọ kàwé. Mo ń gbọ́ tó Oríyọmí sọ tó ní ọmọ òun kankan ẹ̀ tí ẹ̀lẹ́mọ̀ ibi tán wà débi pé ọmọ òun iye nígbà tó wà òun ti sọ pé kò gbọdọ̀ sọ pé Oríyọmí bàbá òun òde dẹ̀rẹ̀. Táwọn mọ̀kò ló ti ẹgan lọ́yọ̀. Ṣé ọmọ forúkọ jí orúkọ Gúnmi? Ṣé ọmọ fi yan gan ni? Ṣé bí ìwọ lọ̀rẹ́ Gúnmi? Ṣé ọmọ forúkọ àwọn ọ̀daràn yan gan láwùjọ àwọn òpònú? Ẹyẹ ń gbọ́ dìgbòlugi eléyìí tán. Àwọn pásítọ̀ ń sọ lórílẹ̀-èdè wa, àwọn Christian ń sọ, àwọn mùsùlùmí míì tí wọn mọ kí ló ṣẹlẹ̀, kí ló bí Boko Haram, àwọn onígbè Boko Haram, àwọn oní Boko Haram pilẹ̀, àwọn oní Boko Haram tí wọ́n hun. Ṣé ẹgbẹ́ tá a fara rí ó láwò mọ àwọn ipa àwọn èso Boko Haram, ipa àwọn oní Boko Haram pinlẹ̀, àwọn oní Boko Haram tí wọ́n hun. So lẹ́gbẹ̀ẹ́ kan àfáà náà support pé Boko Haram ó sọ wọn náà support Boko Haram. Ṣé ẹ rí pé yàrá kan náà gbogbo wọn ó láwọn Boko Haram kan wà ìpìlẹ̀ làwọn kan, ó láwọn kan wà táyé pé Boko Haram yẹn mọ́ ń ní ìpìlẹ̀ military táyé pé Boko Haram ti pìlẹ̀ ni ó wà acceptable àbí ìwọ́n tó sọ Boko Haram tí wọ́n ń ní kò wà acceptable àbí níwà gbẹ̀yìn débẹ̀. Àwọn ọmọ Lárúbáwá gangan wọ́n describe Islam wọn ṣe rí, Lárúbáwá fún rẹ̀ describe Islam wọn ṣe rí. Ẹ̀yin lẹ́yìn fẹ́ mọ́ defend díẹ̀ gbọ́ látẹnu ọmọ Lárúbáwá gangan nísìn tó jẹ́ àmọ́ pé ibi Islam ó ní ṣe pẹ̀lú ogun ìjà jàgídíjàgan ìjíyàngbé ẹja gbọmọ Lárúbáwá wọn. Terrorism is part and parcel of Islam. Terrorism is part of the deen of Islam. Yes. Allah said in the ayah, وَعَدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ. To terrify the enemies of Allah, we should prepare ourselves. Al-i'dad al-jihad, prepare to go to jihad is farz wa 'ayn on the Muslims, on the males like us here. That's why you should teach your son how to ride, how to shoot, because it's the sunnah. Ṣẹ́gbọ́n tó sọ ó ní terrorism is the part of Islam.
ó ní wọ́n tí ó bọ̀ wáyé ó ní kó lọ sínú Quran chapter 8 verse 60 ó ní kó lọ kà á ọmọlẹ́gbàá ilé yìí ó ní terrorism ó ní ara Islam ló wà káwọn terrorize ibì kan káwọn jà káwọn kó lé káwọn kó ọ̀nà káwọn kó ọmọ káwọn kó gbogbo àwọn aráàlú irú ẹ̀ làwọn tí wọ́n kó yẹn yìí náà tí wọ́n lọ ń kọ́ wọn kéwú láwọn ọmọ táànìkẹ́ bá kọ́ ń kéwú ó ní ká lọ sínú suratu anisa suratu alfan suratu chapter 8 verse 60 ó lẹ́rìí ń bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ mọ́ jiyàn ó tún fún yín ní evidence ibi tẹ́ ti rí reference. ó fún yín reference ibi tẹ́ ti rí so àwọn ò nílò káyọ̀ tí wọ́n bá yín jiyàn mọ́ wípé mùsùlùmí kọ́ ló ń terrorize wa ó ti yàn gbáyàn rẹ̀ báyìí pé mùsùlùmí ẹ̀yin lẹ́ ń terrorize wa ẹ̀yin lẹ́ fẹ́ balẹ̀ jẹ́ ẹ̀yin lẹ́ fẹ́ dalẹ̀ irú tẹ́ ẹ bá ti rí mùsùlùmí ẹ wò dáadáa kẹ́ ẹ tó bá ṣe kọ́mọ̀ jẹ́ pé àwọn ọmọ yín ó padà rán wọn lóko Boko Haram ni pàápàá jùlọ tí ọmọ yín bá bá mùsùlùmí rìn ẹ̀kọ́ líle ẹ̀kọ́ òdì táwọn mùsùlùmí kọ́ ọmọ tiwọn náà ni wọ́n mọ̀ kọ́ ọmọ yín ṣé àwọn mùsùlùmí tilẹ̀ Yorùbá nígbà kan àwọn gbádùn olófìfà táwọn mùsùlùmí àtàwọn àbá wa náà fi bára wọn ṣe ìgbà yẹn àwọn ìgbà kan àwọn gbádùn ṣùgbọ́n gbà tó dípá àwọn ti òkè ọya tí wọ́n darapọ̀ ibi tí wà láti dé nìyẹn àwọn ti ilẹ̀ Haúsá yẹn ló mọ́ sọ fáwọn tí wọ́n bí pé ìtẹ́ẹ̀sẹ̀ yóò kí ṣe real Islam tààrẹ ṣe real Islam ẹ gbọ́dọ̀ jíyàn gbé ọmọ yóò gbúdọ̀ kàwé bẹ́ẹ̀ ṣe ń kírun kọ́nà ṣe ń kírun bẹ́ẹ̀ ṣe real Islam ẹ gbọ́dọ̀ mọ́ pààyàn tààrẹ ṣe real Islam bẹ́ẹ̀ ni nǹkan bá bú Muhammad pípa ni tààrẹ ṣe real Islam bọ́ ọmọ kan bá sun Kùránì àbó ya Kùránì àbó ṣe nǹkan tí ó pa ni mo tún rí àáfà tó wá sọ̀rọ̀ láyìn tó ń sọ láàrin mùsùlùmí yẹn ó dùn mí pé mi ṣe fídíò yẹn ó ń jẹ́ káwọn mọ̀ pé àwọn Malik Musa tó wà ní TikTok wọ́n lọ sí inú ọjà wọ́n wá ń polongo wípé Islam ò da ẹ̀sìn tí ò da ni àáfà yẹn wá jáde fún Malik Musa àáfà yẹn wá sọ wípé ó ní táwọn sọ nìyẹn o ó nígbà tí Islam sọ wípé ẹni tó bá ti fi Islam lẹ̀ torí Malik Musa yẹn ó ti fi Islam rí ó wá fi Islam lẹ̀ ó ti wá dó ń ṣẹ̀ṣẹ̀ ó ní tí Islam sọ nìyẹn o ó ní advantage tí Islam sọ nìyẹn pé ẹni tó bá ti ṣe Islam rí tí ò bá ti ṣe mọ́ káwọn ó pa ó ní táyé pé bí Malik Musa bóyá ṣe Islam rí tí ò ṣe mọ́ yẹn táyé pé àwọn ti pa ni kò ní mọ́ padà tako Islam wọ́n ní báwa ṣe Islam rí báwa ṣe Islam rí tí ì ṣe mọ́ ìsìn táyé pé ó ti gbé ìdájọ́ pé kí wọ́n pa mí fún mi ni wípé Islam ò ní bàjẹ́ pé Malik Musa ń sìn ó ti ń ba Islam jẹ́ táyé pé àwọn ti pa ni kò ní rí Islam bàjẹ́ ẹ jọ ṣé ẹ̀sìn tó wá tọwọ́ ẹlẹ́dàá tó dáyàn wá ni ẹ̀sìn tó sọ wípé tó o bá ti kó òun ẹ̀ dandan ni kí wọ́n pọ̀. Sharia Islam nìyẹn. Sharia Islam wọ́n ní so Sharia Islam ni pé tó bá ti kó òun bẹ̀ dandan ni kí wọ́n pọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ fi káwọ́ mọ́ sínú. Sharia Islam ni pé tó bá ti kó òun bẹ̀ dandan ni kí wọ́n pọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ fi káwọ́ mọ́ sínú. tí n bá rí fídíò Sàló máa mú wọlé nígbà tí wọ́n sọ fún Sàló pé Muhammad Islam ní kí wọ́n pa ẹni tó fẹ̀sìn lẹ̀ Muhammad bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó bá ọmọ ọdún 6 sùn ó bá ọmọ ó jí pátá lójú ogun ó bòkú sùn ó bẹ́sìn sùn nígbà tí Sàló gbọ́ Sàló gbé ogun Muslim ṣépè ni. ẹni tó ń dún ọmọ ọdún 9 tó ń dún ọmọ ọdún 6 tó ń kú ọmọ bẹ̀rẹ̀ lọ́jọ́ tí ló ń jí pátá tó já sí o tó já pọ́ísìn làwọn tẹ̀lé láti yọdún yìí làwọn tẹ̀lé láti yọdún yìí ọmọ Odùduwà tó bá tún sẹ́sì Islam tí ẹ máa bàjẹ́ ni kò sẹ́sì Islam mọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ẹ̀sìn fálówà yìí fálà mọ́ bọ́ báyìí wọ́n lè bá ń sẹ́fà ẹ̀jọ̀ ẹ̀ bá ń sẹ́fà. ẹ tó wá rí fídíò yẹn Sàló ń gbé gbogbo Muslim ṣépè ni ìpè ó lọ́mọ Yorùbá tó wáyé ṣe Islam olólórí burúkú ni ṣé gbogbo ẹ̀ náà là ń kà yìí kò kí n ṣe pé bóyá àwa la lọ fọ́ọ̀mù ìta ti ń kà mo dẹ̀ ti ń sọ tipẹ́ ìsìn báyìí láṣẹ ń ké ni tipẹ́ láti 90s tẹ́ bá dúró express ẹ̀ tó bá dúró express dáadáa ọ̀run tó wẹ́ láti ilẹ̀ Haúsá àwọn Haúsá mo dì màlúù sí abẹ́ mo wá di èèyàn tó lé bí 1000 mo dì sórí màlúù mo kó wọn wọlé àwọn Haúsá Fúlàní wọ́n kó wọn wọlé di bí mo ń sọ̀rọ̀ yìí tẹ́ bá lọ sí express ẹ rí tán wọ́n dí àwọn èèyàn bí iṣu tí wọ́n kó wọn wọlé láti north wọ́n kó wọn wọlé ìjọba ìlú yóò dẹ̀ béèrè pé at least ó yẹ ká níjọba southern táyì pé ìbá fi wọlé Yorùbá yìí kó lè mọ̀ béèrè pé ìbọn tó ń lọ sí Lagos State láti north
tó lọ sí Ọ̀yọ́ state láti north iṣẹ́ kí ló fẹ́ lọ ṣe ta ló mọ̀ ń bẹ̀ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ wọ́n fi bọ́ọ̀ Nàìjíríà tàn wá èèyàn tó ń wọlé láti north sílẹ̀ Yorùbá lójúmọ́ kan ó lé ní 5,000 tó ń fi ọkọ̀ mọ̀lú kó wọlé ẹ̀ẹ́dẹ̀ béèrè pé iṣẹ́ kí nọ́mbà wá ṣe nílẹ̀ Yorùbá wọ́n tún bí mo ṣe jókòó yìí wọ́n tún fi wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa Ọlọ́run wọ́n tún fi mọ́tò kún wọlé wọ́n ti wá wọ́n wá débi pé Yorùbá gan kò rẹ̀ dí àti gọ̀kadà ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ mọ́ ẹ mọ̀ wọ́rí àwọn àbòkí wà gbé mi wọ́n ti wọnú wa gan dòńlá kéèyàn ò kó láti north kó mọ̀ bọ̀m̀bì láì níbi kankan tó ń lọ ṣebí tí àwọn èèyàn wá bí tí wọ́n fẹ́ lọ sílùú òyìnbó àbí wọ́n fẹ́ lọ travel out wọ́n bèèrè lọ́wọ́ pé ibo ló ń lọ ń bẹ̀ ta ló fẹ́ lọ bá iṣẹ́ kí n ta lẹ́ni yẹn ń ṣe kó o tẹ́lẹ̀ lọ ọmọ àbòkí tí ò nílé tí ò lẹ́ni bọ́dì bíi wọ́n kò dìwọ̀n mọ́ ọkọ̀ wọ́n dìwọ̀n mọ́kọ̀ mọ́lù wọ́n já wọn kan Ìbàdàn wọ́n já wọn kan lóṣogbo wọ́n já wọn kan lẹ́kọ̀ọ́ ẹ wà dìgbà ẹ bá bọ́ sí wọnú wa dìsìn mo wá ní fídíò kan bí àwọn Yorùbá kan tọ́jọ́ máa lè wọ́n wá lọ interview Fúlàní kan ìgbà tó wá interview ẹ̀ wọ́n wá bèèrè lọ Fúlàní yẹn pé kí ló dé tí tẹ́yìn ìṣẹ́ fi jíyàn gbé Fúlàní máa dá wọn ló ń pè é kìí ṣe gbogbo àwọn Fúlàní láwọn mọ́ jíyàn gbé ẹjẹ́ ń play fídíò yẹn kẹ́kẹ́ àjọ wò ẹ̀rìbí tí àbòsí ti bẹ̀rẹ̀ o torí ìtàwọn ìfẹ́ máa claim fún wa ni pé àwọn Fúlàní kan wà peaceful àwọn kò wà peaceful ẹlẹ́wà peaceful ẹ̀rẹ̀ kó lu yín yẹn wọ́n dẹ̀ fi tọ́ọ̀kì ọkọ̀ ọmọ ló sì fi rú ìwá bí láì ní mission kankan ẹjọ́ ṣé ẹni tí ojoojúmọ́ èyàn thousands of people tó wọlé tẹ́ bá débi tí wò ríṣẹ́ nǹkan ṣe wọ́n mọ̀ jalè wọ́n mọ̀ jíyàn gbé náà kọ́ ni ẹ tó mọ̀ olùkọ́ tí ìrìnsẹ́ tó fẹ́ lọ ṣe tí wọ́n débẹ̀ kílẹ̀ kó mọ̀ ṣe kọ́ mọ̀ jalè kó mọ̀ jíyàn gbé. wọ́n sì ń gbé Yorùbá wọn gbé Fúlàní. wọ́n sì ń gbé Yorùbá wọn gbé Fúlàní ó wá tẹ̀lé ìròyìn tẹ́wá rí Yorùbá tó fi tírọ́ọ̀kì kúrú ra wọn tán pé Kánò làwọn lọ ó dẹ̀ bẹ̀rẹ̀ tẹ́wá rí Yorùbá tẹ́ máa lódùbọ̀ mọ́ lu àbẹ́ tírọ́ọ̀kì kúrú ra wọn tẹ́wá ní Kánò làwọn lọ àbí wọ́n ní Sókótó làwọn fẹ́ lọ́mọ gbé wọ́n kàn bí ọmọ ilẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò lè tó fún wọn wọ́n sì rú wọn wọlé lójoojúmọ́ àbòkí tí ń wọnú ìlú ìwá lójoojúmọ́ wọ́n ní 5,000 tán fi ọkọ̀ mọ̀lú kó wá ìjọba wò sí rí ìyànkan yé sí àwọn gómìnà wa ẹjẹ́ ìjọba fídíò yìí ẹ rí díẹ̀ mo fẹ́ gbọ́ ń bẹ̀ nínú fídíò yẹn. ṣé bí Fúlàní nìwọ àbí. Fúlàní ni mí dáàdi. kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn. àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jà kò ẹ́ dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa. o láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí ṣé àwọn Fúlàní ara yín náà ni. àwọn Fúlàní ni bọ́n wa kì í ṣe Fúlàní ti Nàìjíríà Fúlàní Chad ni gbogbo àwọn tó wá àwọn mẹ́fà ni ìjọba mú wa. ṣẹ́gbọ́n tó sọ ìdún fẹ́ lómi pọ̀ ó ní Fúlàní láwọn oníṣùgbọ́n àwọn ní bísínẹ́sì táwọn ṣe wọ́n wá ní Fúlàní ti gbé òun rí irọ́ ló ń pa Fúlàní ló gbé Fúlàní rí o ìdún mo ní ìdìbò ẹnìyẹn Fúlàní ìkan náà ni gbogbo wọn ọ̀kan péré ìdúró nìyẹn ọ̀kan péré ni gbogbo wọn ọ̀kan péré tí Fúlàní kan bá ti ẹ lọ ṣàkíyèsí wọn tó bá ti wà ní àdúgbò kan tẹsẹ̀ bá àdúgbò kan tí Fúlàní mi tó bá ti bọ́kọ̀ ọmọlúde mo wà wá àdúgbò yẹn mo wà wá Fúlàní ẹgbẹ́ wọn tó wà ń bẹ̀ wọn lọ bá wọn ó ṣe mítìn wọn mọra wọn wọn èjì Fúlàní ẹgbẹ́ wọn gbé wọn mọra wọn ó ní Fúlàní kan Fúlàní chájì Fúlàní kan Fúlàní Nàìjíríà ẹ mọ gbọ́rọ̀ Fúlàní ẹgbẹ́ di ara yín ẹ mọ̀ra yín ẹ̀jíra yín gbé wà ní àwọn kan so Fúlàní náà àwọn náà fẹ́ mọ dìfẹ́ǹdì ara wọn àwọn náà fẹ́ mọ dìfẹ́ǹdì ara wọn ipe Fúlàní kan ti chájì ìkan ti Nàìjíríà tí Nàìjíríà gẹ́gẹ́ Fúlàní ní ṣebí chájì gbogbo yín náà ti wá so tí wọ́n ti wá dádùgbò yín wọ́n wá Fúlàní kan tó wá ti wà ládùgbò yín ọ̀dọ̀ ẹ̀wọ̀n òde sí nígbà tójú tí wọn náà bá ti ràn lẹ̀ àwọn náà mọ spread kiri ok ìkan wà tí Sunday Igboho sọ ní gangan wọ́n jí àwọn ọmọ gbé nítorí àwọn Fúlàní same tí gbogbo wọn ni o wọ́n jí àwọn ọmọ gbé wọ́n wá ní gangan yẹn wọ́n wá ní Sẹ́ríkì Fúlàní tó jó lórí wọn. Dr. Aborode. nígbà tán jí Dr. Aborode náà jí gbé nígbà tán jí dókítà yẹn gbé wọ́n wá fẹ́ gba
ransom Fúlàní tó ń gbé nùlú yẹn tó ń sin màálù tó jẹ́ sẹ́ríkì wọn òun ní àbá wọn gba ransom òun ní gba ransom ní àbá wọn tí ń jiyàn gbé sọ̀rọ̀ ṣé tí mo sọ yé yín òun ní gba ransom yóò àbá wọn tí ń jiyàn gbé sọ̀rọ̀ yóò àti pé yẹ túlẹ̀ wọn àti ẹ̀ túlẹ̀ so àwa Yorùbá táwa dìde rìn táwa mú mi tá a ya dìde rìn tẹ́ pé à ń datọ́ àwọn àṣẹ pé Fúlàní tí ó ń gba owó lọ́wọ́ wa ipe ìyẹn wà pìṣù èyí tó ń jiyàn gbé ní wà pìṣù kí ìyàtọ̀ àwọn méjèèjì. the same thing náà Gumi ṣe. ní tí Gumi ṣe táwọn Oríyọmí ṣe bá ṣe mí tìǹù. so tí a yẹ pé orí Yorùbá mi ti dàrú ọmọ àlè olórí ibú ni Yorùbá mi orí ẹlòmíì ti dàrú ẹnìkan gbowó lọ́wọ́ yín ìwà ń gbé fáwọn ọmọ ìyá rẹ̀ Gumi ń gbowó lọ́wọ́ yín ń gbé fáwọn bandits tó jiyàn gbé wọ́n wá tó àwọn èèyàn yín tán jí gbélẹ̀ bàbá sọ fún mi pé Gumi nìsín Fúlàní gidi lòun òun ìsagbésùnmọ̀ mi ìtí ẹ̀ lè ṣe fún Yorùbá kọ́ pé Yorùbá kárí Yorùbá ló jiyàn gbé kí a lè bá Yorùbá kan pé ya kó gbowó wọ́n bá yín túlẹ̀ Yorùbá ń gẹ́gẹ́ lẹ́yìn ọ̀kọ́ lọ àrẹ́sì lẹ́yìn ọ̀kọ́ lọ mú wípé wọ́n lágbé agbépo lọ́jà kò jalè bí ẹni ó gbálẹ̀ àwọn Fúlàní tó súnmọ́ so wọ́n fẹ́ ń tà wá wọ́n á dí àwọn kan sí wa bíi intermediary àwọn kan wá wà nógbó àwọn yẹn bá ti wá jiyàn àwọn yẹn tó súnmọ́ wá yẹn káyọ̀ pé ìyẹn dáadáa ní ajẹ́gbẹ́nìlú ni ìyẹn lábàá negotiate lágbòó fún àwọn yẹn wà sí ẹ̀tọ́ ẹ̀tọ́ ń gbélẹ̀ ẹjọ́ sórí àwa Yorùbá gan pé báyìí sórí wa pé ṣá mo sì mọ̀ pé ó rìn wá ni kò tí ì já wa jẹ àsìkò ń bọ̀ tẹ́pẹ́ àti Fúlàní tẹ̀ ló dá o àti tí ò dá o nígbà wọn bá fẹ́ pa wá tán gbogbo wọn lálẹ́ kó lórí ilẹ̀ wa nígbà wọn bá fẹ́ pa wá tán gbogbo wọn lálẹ́ kó lórí ilẹ̀ wa àti tó dá o àti tí ò dá o èyí tẹ́ ló dá ń gbowó ológba 50 million lọ́wọ́ yín ló lọ gbé fáwọn ọmọ ìyá rẹ̀ tí ò dá mo dẹ̀ sọ fún yín pé nígbà téèyàn bọ̀ látòdì di nọ́ọ̀tì tó ń bọ̀ wá bí tí ìbáyé pọ́ bá léèyàn bí ni tí ìbáyé pọ́ bá léèyàn bí tó ní àwọn tẹ́ ló dá wọn àdé sọ́dọ̀ wọn àwọn yóò àbọ̀ wọn àwọn ẹni ò fojú wọn mọ́lẹ̀ tí wọ́n ti mọ́lẹ̀ wọ́n ṣe fídọ́ọ̀mù fún wọn nu àwọn yòókù àwọn yóò lọ mọ jíyàn gbé wọ́n mọ̀ gbé lọ nú gbó tẹ́ bá ti fẹ́ negotiate àwọn tẹ́ ló dáhùn tó jíyàn gidi hun àwọn lè lọ gbówó fún àwọn yóò lè pọmọ ìyá wọn kó bá ìyá wọn sọ̀rọ̀ yìí pé bọ́bọ̀ ìyá wọn ṣe ń jíyàn gbé ò dá Yorùbá náà lẹ́la wọn kí àwọn èèyàn wà peaceful tí mọ́ àwọn èèyàn ò jíyàn gbé o ṣé báwọn ọmọ tó tẹ̀ ló jíyàn gbé mo mọ̀ pé àtẹ̀tẹ̀ ló dá o àtẹ̀tẹ̀ ní ò dá o nígbà wọn bá pa á débì kan òun kálukú lọ àbẹ̀yẹ ọmọ gbé bọ̀ ni ojú ọmọ lè kókó ni àtẹ̀tẹ̀ tó dá àtẹ̀tẹ̀ ò dá mo ò ní kọ́ ntí mọ́kọ́ ọmọ tí ò mọ̀ ó kọ wà àwọn ṣe bá gọ ní afẹnuwọra ẹ mọ̀ ò wá ó gbà yóò lè fẹ́.